Namaste, my people. मेरा नाम Marili Pooja. I want to inform you to my mother business. My mommy is into traveling business. If you want to go to London, if you want to go to Mumbai, my mommy will help you. That's my mommy's business. Ẹ̀wọ̀ ẹja pàtì kan ní business. Èyí tí mo fẹ́ sọ fún yín gangan ni pé hàn mi ti bẹ̀rẹ̀ traveling business o. Bó bá fẹ́ lọ Dubai, bó fẹ́ lọ sí any country, tó bá fẹ́ lọ bó fẹ́ lọ sí Singapore, bó fẹ́ lọ Chinese, bó bá fẹ́ lọ sí America, hàn mi ti bẹ̀rẹ̀ business rẹ̀ o. Ẹni tó ṣẹlẹ̀ ni pé tiwa kẹlẹ̀rẹ̀ ó sì wà simple, kò ní ná olówó pọ̀. Tó bá ti ní bíi 30,000 owó flight ticket rẹnu 30,000 péré ni ọkàn wàá bá wa lálẹ́ bí nǹkan bí aago bíi 10 hàn mi yóò gbé ọ débi tó fẹ́ gangan. Location tó ti fẹ́ dúró gangan ibẹ̀ ni hàn mi yóò gbé ọ sí. Ẹ wo nǹkan kan mo fẹ́ sọ o, a sì mọ búra ni a máa mọ omi alálẹ̀ ni. Ní tó ṣẹlẹ̀ ni pé èmi àti hàn mi ló kọ́kọ́ bẹ̀rẹ̀ business yìí o. Bó bá lọ bẹ̀rẹ̀ business lẹ́yìn wa ọ̀yìn tí ó ṣẹlẹ̀ èmi mo kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ o. Àwa la kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ tó yẹ ọmọ Nàìjíríà ẹ̀ ní nǹkan gidi sójú ní ìsìn rẹ̀ mọ̀ sí pé hàn rẹ̀ náà gan wọ́n ti ṣe family business o. Ó ní wọ́n ní ẹni o ó ní kìlọ̀ fún ọ gidi gan kó o sì patronize mi